Solution and Peace Properties in conjunction with Agview Investment Limited. Agview Investment Limited is at it again, offering irresistible real estate at exotic locations and pocket-friendly price. You can own choice plot of land at Lekki Gold City, Ibeju Phase 1 at 2.5 million naira per plot. Lekki Gold City, Ibeju Phase 2 at 2 million naira per plot. Treasure Island Estate, Sangodele opposite ShopRite at 2 million naira deposit and balance spread over 15 months. Treasure Island Mowe Ofada at 2 million naira per plot. Bluestone Treasure Estate, Mowe Town, full plot at 5 million naira, a plot at 2.5 million naira, a plot for commercial purpose at 6 million naira, and instrumental payment plan available. Land in Sangodele at 30,000 naira per square meter. Please note that outright payment attracts 5% discount, and we have approved surveys NC of O. Agview Investment Limited have exquisite apartment at affordable prices at Treasure Homes in Lasamaja. 3-bedroom bungalow at 27.5 million naira. 2-bedroom bungalow at 22.5 million naira. 3-bedroom apartment at 27.5 million naira. 2-bedroom apartment at 22.5 million naira. Treasure Island Estate, Mowe or further close to International Breweries, Shagamu Interchange, offers 2-bedroom bungalow at 6.5 million naira. Deposit 250,000 naira and spread the balance over 3 years. 3-bedroom bungalow at 9.5 million naira with 1.5 million naira initial deposit and a 3-year payment plan. 4-bedroom duplex with a room BQ at 25 million naira with a 36-month payment plan. Bluestone Treasure Island, Mowe or further offers a classic 3-bedroom bungalow at 15 million naira with a 2.5 million naira deposit and 2 years payment plan. We also have 3-bedroom bungalow at Beechwood Estate, Lakwe, 3-bedroom apartment at Egbeda Shasha area, executive 4-bedroom duplex at Divine Thomas Estate, Aja. We have other exquisite properties at Treasure Island Estate, Akodo, Treasure Island Estate, Agbara Igbesa, Agbara Alakuti, Sapati, Mosowo Lakwe, Lekki Aja, Awoyaya, Abuliado, Ikaja, Abuliegba, Festac Town, Badagry, Owerri, and several other locations. Please note that our estates are located in serene environment with good road networks, security, electricity, and recreation centers. For details and inspection, please call Olushola on 0803-940-6444, 0803-940-6444, or 0908-515-1587, 0908-515-1587. You can also visit our offices at 314 Ikorodu Road, Anthony Bus Stop, Anthony, Lagos, or Etiosa Leaders of Thought Building beside Slot, Beggar Bus Stop, Aja, Lagos. You can also visit our website at www.agviewinvestment.com. Solution and Peace Properties in conjunction with Agview Investment Limited lónìí àníṣe kọ́kọ́rọ́ kú o. Juplam Charity. Àjọ ẹlẹ́yinjú àánú. Juplam Charity. àjọ ẹlẹ́yinjú àánú tó kalẹ̀ sórílẹ̀-èdè Amẹ́ríkà láti máa ṣèrànwọ́ fún àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ. àjọ tó fẹ́ kí iṣẹ́ àtòsí ó dínkù. ìtọ́jú àìsàn fún gbogbo àwọn aláìlera. pípèsè ètò ẹ̀kọ́ fún àwọn tí kò ní olùrànlọ́wọ́. kíkéde àlàáfíà àti rẹ́pọ̀ káàkiri. pípèsè omi tó mọ́ gaara fún àwọn tí òró mẹ́lò. ìpẹ̀tùsáwọ̀. ìjèrè ọkàn sí ìjọba ọ̀run. nípa pípín àwọn ìwé àdúrà. ìwé ìjèrè ọkàn. àti bíbélì káàkiri ilẹ̀ aláwọ̀ dúdú Áfíríkà, Asia, Oceania àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. báwo bá wá kì fún ní ṣe làákì fáwọ́ padà. àjọ tí kò rọ̀gbọ̀kúlẹ̀ ìjọba ní Juplam Charity. ìdí nìyí tá a fi nílò ìrànlọ́wọ́ jákèjádò àgbáńlá ayé. nípa gbígbànwọ́ sí àsùnwọ̀n Juplam Charity. ó lé ní mílíọ̀nù lọ́nà irinwó tí ò láǹfààní sí ètò ìlera tó péye. tàbí jẹun kánú lójoojúmọ́. ojúṣe wa ni láti dìde ìrànlọ́wọ́. àyíká àlàáfíà ló lè mú ìdàgbàsókè wá. kò sí iye tó pọ̀ tàbí kéré jù. kàn sí Juplam Charity lónìí láti gbànwọ́ sínú àsùnwọ̀n wọn. lórí GoFundMe tàbí lọ́nà míì tó rọrùn láti gbànwọ́ sí. info@juplamcharity.org tàbí www.juplamcharity.org tàbí lórí WhatsApp +1-612-512-9313 +1-612-512-9313. Juplam Charity, quality of life for people worldwide. Ẹ wá wo Àmọ̀dá, ẹ wá wo Sangodele, ẹ wá wo Òpùrọ́ o, ẹ wá wo Lamidi o, ẹ wá wo Àmọ̀dá, ẹ wá wo Sangodele, ẹ wá wo Òpùrọ́ o, ẹ wá wo Lamidi o. Lọ fògùn ọdún ọjọ́ kan ló ti tó àbá. wọ́n parọ́ ní fọjọ́ orí, wọ́n parọ́ ìlú
Sangodele ẹ wá wo òpùrọ́ o ẹ wá wo Lamidi o. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi ṣéjò ọkọ̀ rúkọ ọkọ̀ darí wálé ni àdárúkọ àdádẹ́yìn bọ̀ orí àti gbé ń bolẹ̀ ń lọ àti pé ọjọ́ wo lẹ́ dẹ̀yìn wọ́n láwọn ò ní ṣaláìmọ́ dẹ̀yìn ìgbà táwọn ó dẹ̀yìn nìkan làwọn ò lè sọ ṣùgbọ́n bí àwọn bá padà dé ẹ̀san ni o torí èèyàn ò ní lọ́gì kọ́mọ́ padà wá o. Lamidi Àmọ̀dá ọmọ borí owó Sangodele aka Bọ́lá Tinubu ìrọ̀lẹ́ sáré fógún ọdún kọ́ mọ́ mẹ́hẹ́lẹ́ jẹ̀lẹ́ńkẹ́lù títọ́ abá lọ́nà ìdánìkó lọ̀rọ̀ lé ayé àṣìlẹ̀ ńlá bọ̀ wá bá àfọ̀tẹ́lẹ̀ níjọ́mọ̀ mẹ́gbẹ́nà ẹni ó ṣe gbọ̀nsẹ̀ sọ́nà lálọ́ yóò bá ìsìn nígbà tí bá ń padà bọ̀ ẹni ọba ní kí wọ́n kánjú mọ́ wọn kánjú gbàgbé olúwa rẹ̀ ni lè ṣẹ́bọ́ lè ṣoògùn bá a ti wáyé wá rí làárí ìyẹn ogún ọdún a máa jóni lọ́wọ́ dáadáa ilé tá a fi tọ́mọ ìrìn ní òwò Bọ́lá Tinubu Sangodele ó fi irọ́ àti ẹ̀tàn kó ilé ayé jọ ó ti gbàgbé àtúbọ̀tán pé àṣegbé kan ò sí àṣepamọ́ lọ́wọ́ àsunkun sí òfìkun pamọ́ ni o bí ọ̀wá nìkan yóò padà wá ní kẹlẹ̀bẹ̀ afẹ́fẹ́ ti fẹ́ àti réfòrò adìẹ kò sí ní tó ṣókùnkùn lójú olúwa ṣùgbọ́n kí n sáré correct impression kan ìdí ni pé ọ̀pọ̀ gbà pé sí la kàn kórìíra Sangodele tàbí èèyàn kàn fẹ́ kọjá rẹ̀ tàbí ọmọ ẹni ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ aláwa ń fèlè kẹ̀sí ìdí ọmọ ẹlòmíì wọ́n ti ẹ̀ níṣẹ́ àwọn alátakò Bọ́lá Ahmed Tinubu Sangodele ni àwọn kan ti ẹ̀ ní bí wọ́n ṣe dalẹ̀ Abíọ́lá dalẹ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lò mo bá ní kí la gbé kílẹ̀ jù kí ló dé táwọn èèyàn kan kì í fèsì reality nítorí sentiment wáyé tí òótọ́ ọ̀rọ̀ máa ń gbọ́ àwọn èèyàn kan bíi sọ́sọ́ kí ló dé tí wọ́n fi ẹ̀tẹ̀ sílẹ̀ pálapàlapà 2023 ò tí ì dé Bọ́lá Tinubu sì lè ṣàtúnṣe àǹkìlọ̀ kan reality pẹ̀lú hatred kí ló fà á tí Bọ́lá Tinubu fi parọ́ éèjì ẹ̀ kí ló dé tó parọ́ orúkọ wáyé tó parọ́ iléèwé tó lọ kí ló dé tó parọ́ ìlú ẹ̀ ìyá ẹ̀ lọ́tàn mọ́ Tinubu ni àbí bàbá tó gbé e lọ́mọ òótọ́ ni pé èèyàn lè change orúkọ ó lè yí Sangodele padà sí Tinubu Lamidi padà sí Ahmed Àmọ̀dá padà sí Bọ́lá ìran Yorùbá kì í parọ́ orúkọ bàbá wọn lè change orúkọ Àlàjẹ́ tàbí Àbísọ Bọ́lá Tinubu pa Tracy orúkọ ìrántí ẹ̀rẹ́ pátápátá ni mẹ́wàá rágbèjì olókè méjì ni wọ́n ti gbé e lọ́mọ kì í sọmọ bébè ìlú Èkó kò sì tán mẹ́ bíi Tinubu kankan dẹ́nwá ètò mọ́lẹ̀ ṣé wọ́n parọ́ mọ́ Tinubu pé ó gbé egbògi olóró ni Kennedy tí wọ́n fi gbẹ́sẹ̀ lówẹ̀ l'Amẹ́ríkà àǹkẹ́nirẹ́sì tí wọ́n fi prosecute ẹ̀ Gani Fáwọ̀hìnmí ní ọ̀lọ́ Toronto University ṣé lóòótọ́ ni ṣe ni kẹ́ ẹ farabalẹ̀ bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́ wá gbọ́n tó mọ̀ rí nípa Tinubu káwọn òpònú lè mẹ̀sí ọ̀nà láti mú abúmi lórí tí wọ́n mọ̀ ìrẹ́ dìfẹ́ndà Tinubu ìrẹ́ Sangodele blind followers látìgbà tó ti ń gbọ́ òkìkí àtorúkọ Bọ́lá Ahmed Tinubu ọ̀nà wo ló fi impact life ẹ̀ either directly or indirectly Tinubu lówó ju ọ̀pọ̀ ìpínlẹ̀ lọ ní Nàìjíríà kí ló fẹ́ fi owó wọ̀nyẹn ṣe ìrẹ́ tí ń pe Bọ́lá Tinubu Àmọ̀dá ní achiever sí àpò ara rẹ̀ ní àbí fèèyàn ìlú wọ́n fọ́fíìtì owó Tinubu kan lókè òkun lọ́dún 2012 ni mo bá àkáǹtì márùndínlógún pàdé tó jẹ́ ti Bọ́lá Ahmed Tinubu lórílẹ̀‐èdè Amẹ́ríkà àti ní United Kingdom wọ́n sọ orúkọ àti àkáǹtì nọ́mbà ọ̀kọ̀ọ̀kan wọn number 1 First Heritage Bank ní Illinois ní USA orúkọ Bọ́lá Tinubu àkáǹtì nọ́mbà 2632267700 number 2 Citibank New York America orúkọ Bọ́lá Tinubu and Compass Finance Investment Company Limited account number 39483134 àti 39483396 àti 4650279 àti 004002220 àti 0993
6404 àti 39936383. Number 8 Citibank International New York. Orúkọ Bọ́lá Tinubu. Account number 52050-89451952 àti 52050-89451953. Number 10 HSBC 177 Great Portland Street London. Orúkọ Senator Bọ́lá Tinubu. Account number 71253670. Short code 40-03-18. Number 11 HSBC. Orúkọ Senator Bọ́lá Tinubu Money Market. Account number 04320002DL. Number 12 HSBC. Orúkọ Tinubu Abibat Oyindamola Mills. Account number 1320960111. Number 13 HSBC. Tinubu Zainab Abisola Mills. Account number 1724471101. 14 HSBC. Orúkọ Tinubu Olúrẹ̀mí Ṣadé. Account number 1916667988. 15 HSBC náà ni. Orúkọ Olúrẹ̀mí Ṣadé Tinubu. Account number 41421522. Mélòó ni ti Switzerland? Mélòó ni ti Nàìjíríà? Èèlò ló kó sínú ọ̀kọ̀ọ̀kan wọn? Ẹni yóò fi wọ́n ṣe lọ́jọ́ iwájú? Gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe rí kọjá, ọ̀tọ̀ ni reality, ọ̀tọ̀ ni ìkórìíra, ọ̀tọ̀ ni ambition, ọ̀tọ̀ ni fẹ́ ìlú. Kò sẹ́ni tó lè fi Tinubu jà rẹ̀, kò sì sẹ́ni tó lágbára láti pé kó má jà rẹ̀. Bàálà fẹ́ bọ́lọ̀ ń bá lòun náà ní kọ́, bàbá sì ló wù wá bọ́lọ̀ ń bá ní òní débẹ̀. Alágbára kankan o, bọ̀tì gbogbo tọrọ mọ́ Lamidi Ahmed Sangodele aka Bọ́lá Tinubu. Fèkè ni Bọ́lá Tinubu kọ́ lórúkọ ẹ̀. Lamidi Ahmed ọmọ borí owó Sangodele ni. Àbíbátù Mọ́gàjí kọ́ nìyá ẹ̀. Ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ Àbíbátù Mọ́gàjí nìyá tó bí Tinubu lọ́mọ. Ẹni tí Aláàjà Àbíbátù Mọ́gàjí tó fẹ́ràn dáadáa. Ìdènà tí màmá fi adopt ẹ o. Lamidi Ahmed ti sọmọ Èkó, ọmọ Ìrágbèjì ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni. Tinubu ti súnmọ́ 80 years. Bí ọba ti rè lé instead of 67 tàbí 68 ti ń pera ẹ̀. Because ìyàwó ẹ̀ àkọ́kọ́ tó kú lọ́dún díẹ̀ sẹ́yìn at the age of 78 lọ sí mẹ́rin pé ìyàwó ẹ̀ gba ọdún méje mẹ́jọ lọ́wọ́ rẹ̀. Ọmọ ẹ̀ tó ṣaláìsí lọ́jọ́ yẹn ṣe ni wọ́n ń yọ̀rọ̀ éèjì ẹ̀ kó lè bá àbá ti bàbá ẹ̀ mu. Nípa ilé ìwé tó lọ, àkọsílẹ̀ fi hàn wípé Lamidi Ahmed Sangodele kò lọ sí Government College Ìbàdàn gẹ́gẹ́ bó ṣe sọ. Bẹ́ẹ̀ ni ó lọ sí University of Chicago lọ́dún 1994. Ilé ẹjọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n kọ̀ǹfìtì òun àtìyàwó rẹ̀ fún money laundering àti gbígbé egbòogi olóró lọ́dún 2019. Ni mo láǹfààní àti ka átíkù Yínká Odùmákin kan. That was March 19, 2019. Ńbẹ̀ ló ti fèsì sí ọ̀rọ̀ tí àwọn ajá Tinubu kan sọ. Ńbẹ̀ ló ti sọ wípé fọ́tò rẹ̀ kan tó yà ní 1974 that is 46 years ago ó wà ní palace Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ níbi ìwúyè kábíyèsí Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ ọba Ọládùnní Oyèwùmí Ajagungbadé ẹlẹ́ẹ̀kẹta pẹ̀lú ìgò ọtí àti páálí sìgá níwájú rẹ̀. ń gbọ́ ọ fẹ́ sọ fún wa pé ọmọ ogún ọdún ni ó ní táìmù yẹn. Àjẹpọ̀ ti ya tẹ́rọ̀ ti pẹ́ nìyẹn. ńgbọ́ bá mu tí mo sìgá ní palace at the age of 20 years. Old Boys of Government College Ìbàdàn tọ́ lọ́ọ́ ti ń plan reception fún ọ. kíkanu owó tiẹ̀ tó pé sẹ́ẹ̀tì wo ni ọ gan. àfi tó bá fèsì lọ́la ló kù. ibi tí reception ń parí sínú. mama HID Awólọ́wọ̀ wọ́n ní gbogbo ọmọ Àbíbátù Mọ́gàjí làwọn mọ̀.
o sí láàrin wọn. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ pàrọ̀ identity ká tó gba tiẹ̀. MKO Abíọ́lá ò wá láti ìdílé olówó kò sí fíbò. ọpọ́n mítà ọ̀sẹ̀ gítà ká sì mọ wo Abíọ́lá tiẹ̀ tó mọ̀ fi sakọ pé nílé àwọn òbí Simbiat ń lo ti jẹyin fún ìgbà àkọ́kọ́ láyé òun wá ìtọ̀ yan irọ́ òun ẹ̀tàn láàyò. ṣé wọ́n mọ̀ wípé purọ́kì níyì ẹ̀tẹ́ ní kángun rẹ̀ ẹni ọba ní kí wọ́n kánjú mọ́ òun wọ́n kánjú gbàgbé ẹ̀ ní you were nobody before 1998 kó tó dé láti ibi tó sá lọ ilé Sunday Adigun nìkan ló ní mọ́tò mẹ́rẹ̀ẹ̀rin tó lò Ganiyu Solomon ló ní wọ́n ọ̀sẹ̀ tó ṣèrán Abíọ́lá ò sí mọ́ fi ẹnu sọ ọ̀pọ̀ owó Abíọ́lá ló wọlé sápò rẹ̀ àbí Kennedy tó wọ Abíọ́lá fi sáré pòórá bẹ́ẹ̀ o mọ ọkọ tó o pe sẹ́nitọ́ Tòkunbọ̀ Afikúyọ̀mí ni you said and I quote adìẹ ni Tòkunbọ̀ ìyẹn àgbàdo fún apádà Tòkunbọ̀ Afikúyọ̀mí ó wà nínú àwọn tó lọ bá o sì yá rẹ tó bí ọlọ́mọ ní Ìrágbèjì ńgbà tí wọ́n tó nìyá gan ọ̀tẹ́rù ti yọjú wọ́rì láì bí o ti ń ṣe pẹ̀lú Nàdẹ́kò ló ń ṣe pẹ̀lú Sani Abacha Lamidi Àmọ̀dá ọmọ borí owó Sangodele ọ̀nà ìrúlé gba tíkẹ́ẹ̀tì gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú AD odidi ọdún mẹ́jọ òun ló kówó jẹ achievement kan gùnmọ̀ òsì tá a lè tọ́ka sí kókó níbẹ̀ ló bá tún sọ̀rọ̀ àrédáfọ́bàjẹ́ kì í ṣe fáǹfààní mẹ̀kúnnù kì í ṣe láti máa fojoojúmọ́ kó ọrọ̀ ayé jọ ó níye percentage ẹ nínú allocation ìpínlẹ̀ Èkó nínú revenue nínú owó orí ó níye tí ń bọ́ sápò rẹ̀ gbogbo ń tọ́ bá wé ní ìpínlẹ̀ Èkó lábẹ́ gbé o àwọn ọmọ rẹ̀ ọ̀gbẹ́yìn wọ́n ń jayé ọlọ́ba kí lọ́jọ́ orí Fọláṣadé tó ìdìyà lọ́jà àtàní ń tà lọ́jà tẹ́lẹ̀ ní àbáṣọ dẹ́nwáì tó fi tọ́ sí ìyá lọ́jà ọmọ rẹ̀ ò ní pẹ́ du gómìnà ìpínlẹ̀ Èkó báwọn ọmọ bébè ìlú Èkó bá ponú àwọn wèrè kan wá lọ bíùdì èèyàn wọ́n lọ empower àwọn ọmọ onílọ́nà wo ìpìlẹ̀ àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun fojoojúmọ́ sẹ́fún ọ wọn ò mọ̀gbà tí wọ́n lè kó òlóko gbèsè tí wọ́n àtàrẹ́gbẹ́jíwò rẹ̀ kó wọn sí mọ̀lẹ́bí Fákúnlé ò ní gbàgbé ọ̀sẹ̀ tẹ̀ ṣe fún wọn ẹ wo Fákúnlé comprehensive high school fúnlé ìtajà lásán ọ empower àpò ara rẹ̀ àwọn dẹ̀dẹ̀ òrẹ́ léèyàn ló ń empower alákọ̀ọ́rí wọn ò ní èrè ìjẹ kan láti ọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n nítorí ìṣẹ́tọ́pa làákàyè mọ́ wọn nínú ìyà ń jà àwọn èèyàn ìlú Èkó ìṣẹ́ńṣẹ́ wọn lójoojúmọ́ ọdún 2019 ńlọ́pàá àṣẹ agbára ti sẹ́mọ́ lọ́wọ́ ọdún 2020 ni wọ́n finish ẹ lẹ́yìn EndSARS protest ń bí ọ dàgbàdé gbogbo ọwọ́ rẹ ní ti ń gbọ̀n bíi ta lárùn ẹ̀gbà ipò ààrẹ tó wá ń dùn yìí kí ni ìṣirò tó ṣe tó fi lérò pé ó lè bọ́ sí ìran Yorùbá mọ̀rú èèyàn tó jẹ́ wọn ò sì fẹ́ràn rẹ wọn lọ wà selfish and too self-centered Lamidi Àmọ̀dá ọmọ borí owó Sangodele be real for once and show your real identity bí n bá tún gbọ́ pẹ́m wọ́n fìdí rẹ̀ tajú bẹ́ẹ̀ lọ èmi ò pé ọmọ dùn ààrẹ ṣùgbọ́n tó bá ṣe pé lóòótọ́ lọ fẹ́ràn wa restructuring là ń fẹ́ kì í ṣe 2023 president torí mẹ́ta láàrin ò lè yí Nàìjíríà padà aláàtàn rẹ̀ ó ti ṣe kìdá egungun yìí ìyẹn ogún ọdún nìyí tí ń gbóná fẹlifẹli bí ti ń ju ọ lọ́wọ́ ní ń ju ọ lẹ́nu ẹ̀wá rí ẹ̀yin dìfẹ́ndà Tinubu ẹ̀yin tí àtáàkì èèyàn tó bá ti fẹnu lé ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yin tí kì í fẹ́ kéèyàn ó fi ẹnu kan Sangodele mo ní gbólóhùn bíi méjì mẹ́ta kan ní òṣìṣẹ́ ìwo lọ wà ó fún èèyàn ní àbí ọ̀ ń tọrọ kí láǹfààní tó rí jẹ nínú ìjọba tí ń bẹ lóde èrè wo ló ń jẹ lọ́dọ̀ Tinubu ẹrú Tinubu ni ọ ní àbó ní ìlépa ǹjẹ́ ìwọ gan gbádùn ayé àbọ̀mọ ẹgbẹ́ òṣèlú APC lásán ni ọ́ sọ kẹ̀jẹ́ olólùfẹ́ Lamidi Àmọ̀dá Sangodele lásán ni bóyá lọ mọ̀ pé ò ní lọ́la tiẹ̀ ìtọ́ fàná ṣe lò ní ń béèrè ọ̀la ó béèrè yìí tí òun fi òní ṣe lọ́wọ́ ìfẹ́ olóṣèlú kan ò lè gbé ọ débì kan jíjẹ ọmọ ẹgbẹ́ òṣèlú ò lè gbóúnjẹ sórí tábìlì ẹ ó ṣeé ṣe ká dá olólókìkí àti alágbára ju Bọ́lá Ahmed Tinubu lọ bọ̀tì ó lè ṣàìrí bẹ́ẹ̀ torí pé o fi ara rẹ sábẹ́ ìgbèkùn wọn bàbá rere bàbá kẹ̀ kò lè gbé ọ débi gíga Tinubu parọ́ identity kò parọ́ ó deny òbí ẹ̀ kò
kò deny ó parọ́ ìwé ẹ̀rí rẹ̀ kò parọ́ rẹ̀ kò síbi tí èèyàn ń dé láyé tí ò ti dé tàbí tí ò lè dé mọ́ kò sí ntọ́fẹ́ ńlẹ̀ yìí tọ́wọ́ ẹ̀ ò ní gbà agbódò ni arógé ni kò dá nǹkan kan dúró nínú ayé ẹ̀ o ṣùgbọ́n ìgbé ayé mẹ̀kúnnù àsìkò yìí tẹ́ Ọlọ́run bí fi kànrànkàn iṣẹ́ àtòsí yìí sọ́ba ọ lára mu Tinubu with this kind of system of government we never work bá a ju abẹ̀bẹ̀ sókè ní gbagba ibi pẹlẹbẹ náà ni ó fi lélẹ̀ bá a gún ta lódó tá a gún ta lọ́lọ́ ata ò ní torí ẹ̀kọ́ pàwàdà the earlier the better tá a bá béèrè fún nǹkan míì tuntun kàndá mo wí tèmi ń òkìdá ọ̀rọ̀ sákọ̀ ìpàkọ́ ò gbọ́sùn tí orí ẹlẹ́gàn ni ò pé sọ gbàgbé ọ̀rọ̀ mẹ́ni pé mo sì yí nítorí tiẹ̀ àbí nítorí tiwọn torí àwọn upcoming generations tèmi ni láti fìdí òtítọ́ múlẹ̀ ìwọ gbàgbọ́ àbọ̀ gbàgbọ́ kọ̀ọ̀kan mi àkọsílẹ̀ ló máa jọ́ọ̀jì oníkálukú wa ẹ̀yin olólùfẹ́ àkàndá ọ̀rọ̀ Awíkonko nílẹ̀ yìí ni àbí nílẹ̀ òkèèrè látàrí ìgbésẹ̀ ìjọba àpapọ̀ àti Nigeria Communications Commission NCC láti líǹkì sim registration records wa mọ́ national identity number tó máa dín ìwà ìbàjẹ́ kù láwùjọ wa àwọn ọmọ oníyàwó awáṣẹ́ gidi ṣe ìwà ìbàjẹ́ àdínkù yóò rọrùn láti máa rí àwọn ọ̀daràn mú bó tiẹ̀ jẹ́ pé ọ́ àfẹ́ ti rú wa ìdí ni pé Google number ni mò ń lò fún WhatsApp mi láti máa share audio fẹ́yìn èèyàn mi látàrí èyí wọ́n ti blọ́ọ̀kù nọ́mbà tí mo fi ń share lórí WhatsApp. Juplam Charity, an umbrella body for Juplam Health, Education and Empowerment Services Incorporated, United States of America, is a faith-based non-profit charity organization committed to the quality of life in impoverished communities across Africa, Asia, South America, North America, and beyond. We advance the gospel of Jesus Christ for the salvation of souls among our wide spectrum of services. Our charity services include setting up clinics, blood donation centers, and training facilities in underserved communities struggling with outbreaks and healthcare access, creating environments where peace and coexistence abide. We also save vulnerable mothers and children by providing education, immunization, birth kits, and mobile health clinics. Working closely with our partners, government agencies, local churches, NGOs, and other organizations that specialize in disaster relief, we equip facilities with critically needed medicines and supplies. We also send supplies to mobile teams to reach people who have no other access to medical help. We are also involved in Bible distribution, soul winning, Bible study, teaching, and prayer meetings. These and more are what we can achieve with your support and donations. To support Juplam Charity, please call +1 612 512 9313, +1 612 512 9313, or email info@juplamcharity.org. For more information, please visit our website www.juplamcharity.org. Follow us on Facebook at Juplam Charity and Twitter at JuplamC. Juplam Charity, quality of life for people worldwide. YouTube àti Facebook nìkan láti láǹfààní àti máa gbọ́ra wa ẹ láìkì ká ẹ fọ́lọ̀ péjì mi lórí Facebook àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹ subscribe sí YouTube channel mi àkàndá ọ̀rọ̀ Awíkonko live ìkórìtà kò yé mi tẹ́ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 331 888 2144 +1 331 888-2141. Èdè àti àṣà Yorùbá ò ní bàjẹ́, orílẹ̀-èdè Yorùbá.